àgbàtà ń kírun fún wa lè jòkó yìí anton hujjatun ẹ̀yin làrò jàre wa o ètò ẹ̀ bá wí là á tẹ̀lé o ètò ẹ̀ bá ti dákẹ́ lérí ẹ̀ bó ti rí nù bẹ́ẹ̀ ni ká bá ilé sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ wá wí ní mọ́sálásí Jímọ̀ kí gbogbo ayé ọgbọ́ pé kíní yìí ò rí bẹ́ẹ̀ ibi dákẹ́ yìí ń tún fún wa pé bó ti rí nù. ẹ wá rí ìpè sáàrin bẹ́ẹ̀ wo ni wóróworó. ó tún wò sóńjọ́ kan bàbá ó tún bọ́ ta ó ní àbílà àbíyètí ìwọ náà dì sí bó ti wí nù ó ní àbílà àbí títí dì sí kéèwọ náà ó sì wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà sì dákẹ́ àmọ́ báwọn ọmọ kékeré bá sọ̀rọ̀ yóò mú wa bú bí n bá tẹ̀ra àmì lọ́mọ kékeré wájú yìí ni èbí ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. wàláyé. yóò máa ẹṣẹ́ ìrìnàmọ́ àwọn tó ń ṣoúnjẹ tó. ó sì ẹ farabalẹ̀ ó sì lóun mọ kéwú mọ gbà pé ọmọ kéwú àmọ́rù kéwú tiẹ̀ ní ọlọ́mọdé lè ọmọ rú ẹ̀. àmín. kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá wa Alhaji àgbà ké. kéwú bẹ̀rù Ọlọ́run tí Sheikh Ádámù ké. kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá Alágbàjì ké. kéwú bẹ̀rù Ọlọ́run táwọn sálàfù sọ̀lìhìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwú lèmi tọrọ lọ́dọ̀ Ọlọ́run. àfẹ́ kéwú bàbá Alájà. èèfẹ́ kéwú bàbá Alájà. èèfẹ́ ru kéwú bàbá Alájà. ẹni ó bú mi dáadáa ó bú mi kò lè dùn mí ó ti bú tájù làdẹ́bì. ó bú mi kò lè dùn mí ó ti bú Aláàjì àgbà bí bàbá yẹn ti ní sùúrù tó fi ń lo ayé ẹ̀ tán ó sì bú. so gbogbo ẹni bá ti lè búrú àwọn yẹn irú èbú kí ni ọ̀wá búrú mi tí ó dùn mí. àmọ́ mi ò ní yé máa sọ ọ́ tó rájọ pàdé ń jọ kan nígbà ń gbọ́ Ọlọ́run ó nìkan wá kọ́ o. gbogbo tí bá ń bẹ ládùúgbò yìí tí bá ti ń ṣe wọ́nrawọ̀nra bá ní ẹ tètè máa pèsè àkíyèsí kéésà yóò aná sùtẹ́ǹsì ní mọ́sálásí nìkan lọ́lọ́run yàn yín fún ẹ mójú tádùúgbò ẹ mójú tó lù tẹ́ ẹ bá ti rá àfà tí ń dààmú ìlú gbogbo ẹ̀kúlé rẹ̀ ń rògùn bí a ń jó bí ọmọ tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò jó didi èèyàn síbí kan ló lé alẹ́ mọ́ jaja yìí nígbà tẹ́ lọ yóò kò ẹ lè dá alákẹ́ lójú ẹ̀mí yín ẹ̀yin àbá àgbà lójú ẹ̀mí yín gbogbo ẹ̀yin kúlà fáwọn tẹ́ ẹ di àyè bàbá yín mú lójú ẹ̀mí yín lọ́mọ kéwù kan ti sọ pé bẹ́ẹ̀ bá mu tí kò sí nǹkan kan. àtàkùnrin àgbọn bẹ̀lẹ́ ní nẹ́ẹ̀tì. ó ní bẹ́ẹ̀ bá lè mu tí kò máa kírun náà ẹsẹ̀ lé ní ọmọ kírun. tí ọba ti máa mú para kọ́nà lé kí irun náà ní ọ̀padà gbọ́ tí kò lẹ́nu ẹ̀ síbi tíra àti wíwù. wọ́n ní kó dáa. ẹ ti rí ó ní bọ́ bá mú bí ọba ti pa á. látàkìrà bùsùn aláàtà wà á ń tún ṣùkárà ó láyà tó ń rí mu nì. قل إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان. Oríyẹ ẹ dákun ẹ má gba ọ̀rọ̀ mi sọ torí mi ni ó bù ẹjọ́ ó bù mi. Ìyá aṣọ ìlọ́lọ́mọ ọmọ tán. Ọmọ tán. Ẹ pálùpọ̀ ẹ̀yìn àbá wa àgbà. Ẹ̀rí pa ọmọ kan tẹ̀lé lẹ́yìn táwọn tó ń rán. Ẹ wà ńlá ayé yìí lẹ wà ẹ̀yin ìmáàmù ẹ̀yin àfà ọba ìmáàmù àgbà lọrin àti ẹ̀dàkùn àti gbogbo ẹ̀yin àfà àgbàlagbà ńláńlá ayé yìí lẹ wà fọmọ kan sọ pé àfà lè gbára lé àjẹ́. Ẹgbọ́n yẹn náà ẹ sì dákẹ́ bí ìgbà tẹ́ ẹ gbọ́ Ọlọ́run ó bí yín o. èèyàn máa tẹ́ ń tẹ̀lé wọn. Yóò ẹ ṣe ìyàwó lẹ́yìn àwọn tó ń hujja tó. ẹ̀yin ìmáàmù àgbà tẹ́ ń kírun fún wa lè jòkó yìí anton hujjatun ẹ̀yin làrò jàre wa o ètò ẹ̀ bá wí là á tẹ̀lé o ètò ẹ̀ bá ti dákẹ́ lérí ẹ̀ bó ti rí nù bẹ́ẹ̀ lè ká bá ilé sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ wá wí ní mọ́sálásí Jímọ̀ kí gbogbo ayé ọgbọ́n pé kíní yìí ò rí bẹ́ẹ̀ ibi dákẹ́ yìí ń tún fún wa pé bó ti rí nù. ìyá ọmọ ẹ̀ṣọ́ ìrìnlẹ́mọ́ أنتم حجة
bẹ́ẹ̀ wo ni wórówóró ó tún wò sóńjọ́ kan bàbá ó tún bọ́ ta ó ní àbílà àbíyètí ìwọ náà dì sí ó ti wí nù ó ní àbílà àbí títí dì sí kéèwọ̀ náà ó sì wí bẹ́ẹ̀ ẹ̀yin àfáà sì dákẹ́ àmọ́ báwọn ọmọ kéékèèké bá sọ̀rọ̀ yóò mú wa bú bí n bá kera mi lọ́mọ kékeré wájú yìí ni èbí ẹ̀ sẹ́gbẹ́ rẹ̀. wàláyì. يا معشر العلماء أنتم حجة ó sì ẹ farabalẹ̀ ó sì lóun máa kéwú mọ́ gbà pé ọmọ kéwú àmọ́rù kéwú tiẹ̀ ní ọlọ́mọdé lè ọmọ rú ẹ̀. àmín kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá wa Alhaji àgbà ké kéwú bẹ̀rù Ọlọ́run tí Sheikh Ádámù ké kéwú bẹ̀rù Ọlọ́run tí bàbá alágbàjì ké kéwú bẹ̀rù Ọlọ́run táwọn sálàfù sọ̀lìhìn tí wọ́n ké tí wọ́n dáyé láàmú irú kéwú lèmi tọrọ lọ́dọ̀ Ọlọ́run. àfẹ́ kéwù bàbá alájà. èèfẹ́ kéwú bàbá alájà èèfẹ́ ru kéwú bàbá alájà ẹni ó bú mi dáadáa ó bú mi kò lè dùn mí ó ti bú Tajul Adabi ó bú mi kò lè dùn mí ó ti bú Alhaji àgbà bí bàbá yẹn ti ní sùúrù tó ti lọ ayé ẹ̀ tán ó sì bú wá so gbogbo ẹni bá ti lè búrú àwọn yẹn irú èbú kíní ọ̀wá búrú mi tí ó dùn mí àmọ́ mi ò ní yé máa sọ ọ́ tó rájọ pàdé ń jọ kan nípa ń gbọ́ Ọlọ́run ó nìkan wá kọ́ o gbogbo tí n bá ń bẹ ládùúgbò yìí tí n bá ti ń ṣe wọ́nrawọ̀nra bá ní ẹ tètè máa pèsè àkíyèsí kéésà yú aná sùtẹ́ǹsì ní mọ́sálásí nìkan lọ́lọ́run yàn yín fún ẹ mójú tádùúgbò ẹ mójú tó lù tẹ́ ẹ bá ti rá àfà tí ń dààmú ìlú gbogbo ẹ̀kúlé rẹ̀ ń rògùn bí à ń jó bí ọmọ tẹ́ ẹ bá tètè ka lọ́wọ́ kò yóò jó didi èèyàn. àwọn akẹ́wọ́ wà lè tàgòsẹ̀ sí wọ́n fi ra sọdún. Ebi ọlọ ṣe sí délé rẹ̀ wọ́n wá padà ta ìgò ní ọ̀pọ̀ ní wọ́n sì fi ra fún ọdún. Èyí náà ṣe ẹ sì máa pẹ́lú àfà ètò wọn sì torí owó kìnnì. Èló ló fẹ́ fún yìí yá máa ṣára lọ. Ẹṣẹ́ ọlọ́mọ kú lọ òdiwọ̀ tó. Ẹ lọ́kùn ẹjẹ́ wò kó ṣe dáadáa èyí làwọn ń wò. Lè náà sì fi ìsìlámù wọlé ìhẹsánì. Ẹ̀yin bàbá ìmáàmù àgbà lórí mo wú bẹ́ẹ̀ ẹ̀yin yìí làwa ti ń kírun ṣé ká máa tajà ẹ̀wù ìjáde ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. ẹsẹ̀ nù kútúbà ṣé èèyàn lè mú tí kò máa kírun. ẹsẹ̀ lọ́jọ́ Jímọ̀ ká gbọ́. ẹsẹ̀ lọ́jọ́ Jímọ̀ ká gbọ́. sáàfà tó kéwú lè gbára lé àwọn àjẹ́ ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. sábìlà bí etí ìwọ lẹ́dí sí ẹsẹ̀ nù kútúbà ká gbọ́. ẹ bá sọ làwọn tẹ̀lé. ìtẹ́ ẹ bá sọ là á tẹ̀lé bẹ́ẹ̀ bá wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dákẹ́ ajẹ́ pé bẹ́ẹ̀ náà lórí. kúnú oníwàjọ́ للناس في الإسلام والإحسان. kẹ́kọ̀ọ́ ẹlẹ́kùn tàbí ọjọ́ ẹ̀mọ́ ọjọ́ mi. kẹ́kọ̀ọ́ lérí tí kọ́jọ̀kọ́ ti bọ́ọ̀lù kọ́lá pé ibi kọ̀díyà kẹ́ni ìmọ̀ kẹ́ńlá rẹ̀ fún ìyẹn nǹkan lè kọ̀díyà tí Sheikh Ádámù òrí kọ̀díyà tí bàbá àtàjì òrí kọ̀díyà tí Sheikh Kamali Dini òrí lẹ́dí kọ̀díyà tá àrà àfa àkàkà tó wí bẹ́ẹ̀ rí lẹ̀ lọ́rí tí wọ́n wá dé tó ọlọ́ọ̀mọ kẹ́wù jù wọ́n lọ tó. àwọn tọrọ ọdún máa tiẹ̀ nì bí yẹn ti wọ́n lọ. bàbá wa kádùgbẹ́ mi.